Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Wọ́n ṣáà bínú ni pé ẹ bá wa like ètò yìí sẹ̀. Ẹ bá wa gbọ́n sókè o. Hello, ẹ tó ń pè yẹn ní sọ́mà pè tó bá kàn yẹn má bínú. Ẹ bá wa gbọ́n sókè o. Hello. Tẹ bá ti pè wá, ẹ má tún gbọ́ wa nínú ilé àfọlọ́run bá bẹ̀ yín. Tẹ bá ti pè wá báyìí, àfọlọ́run bẹ̀ ẹ má try láti gbọ́ wa nínú ilé ẹjọ́ náà la fi bẹ̀ yín ẹjọ́ ẹ má bínú mi ṣàkọ́ mi fẹ́ gẹ̀. Ẹ ká gbọ́ ìdánsì Ìgbòho. Bọ́dá Island àgbà, Navy blue check, Jákàmọ̀, 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 ìdánsì Jákàmọ̀, ìdánsì Jákàmọ̀, láti ìbò, ìdánsì Ìgbòho. ìbò, Ìdánsì wọ́n gbé ti wà tó bí, ó ń bá ti wà ìlà bí túmọ̀, àjàmbá ìlà bí túmọ̀, ìlà bí túmọ̀, ìlà bí túmọ̀, ìdánsì ìlà bí túmọ̀, Jákàmọ̀, 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 ìdánsì ẹ̀ka tó pè lẹ́ẹ̀kan sí. Ìdánsì Ìgbòho. Bọ́dá Island àgbà, Ẹ wèrò. Navy blue check, Ẹ wèrò. Jákàmọ̀. Ìdánsì Ìgbòho. Ìdánsì Ìgbòho. Jákàmọ̀, Ìdánsì Ìgbòho. Ìdánsì Ìgbòho. ìbò, wọ́n gbé ti wà tó bí, Ó ti wà pé èrò pọ̀. ìlà bí túmọ̀, ìlà bí túmọ̀, ìlà bí túmọ̀, ìlà bí túmọ̀. Ìdánsì Ìgbòho. Ẹ jọ̀ọ́ olóyè ó dàbí pé àyàwó lọ́wọ́ náà bí èwo ẹnìkan tó bá ti dé báyìí Ìdánsì Ìgbòho. Jákàmọ̀ Àdìsá nìyẹn ẹ ká gbọ́ nǹkan tá bàbá yìí sọ lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ má ṣe ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lọ sínú mọ́ṣẹ́ àti fiṣẹ́ ńlá fún ilé ààrẹ ọ̀nà àwùjọ pé nínú wọn jọ ló ti torí ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá pẹ̀tù sí wọn lọ́kùnrin. Bẹ́ẹ̀ àwọn. Bàbá wa yìí sọ wípé ẹ jẹ́ kí n play ẹ̀tàn kí wọ́n máa tún wá tún play ní díẹ̀díẹ̀ ẹ jẹ́ kí n tún bẹ̀rẹ̀ náà. Ẹ má ṣe ìyá wa tí wọ́n sọ̀rọ̀ lọ sínú mọ́ṣẹ́ àti fiṣẹ́ ńlá fún ilé ààrẹ ọ̀nà àwùjọ pé nínú wọn jọ ló ti torí ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátá tí bá ń bínú wọn bá pẹ̀tù sí wọn lọ́kùnrin. Kọ́mílì Akínọlá George sí bàbá wa bá ń jẹ́ Akíntóyè kó pe Sunday Ìgbòho tó sọ fún wípé gbogbo àwọn bloggers tó sọ̀rọ̀ àmì wọ́n sí fire. Àmì ẹ̀gbọ́n kàkàkàkà ní ìgbọ̀n ayé mi. Ẹ̀jọ̀ ọ̀dọ́dọ̀ ṣé ìdílé wa ṣe àyè tó jẹ́ àyè tó ẹ̀ṣẹ̀ o àdúgbò o. Inú mi dùn wípé èèyàn kan ló pàtẹ́wọ́. Inú mi dùn wípé èèyàn ẹyọ kan ló pa àtẹ́wọ́. Wọ́n ní wọ́n fẹ́ parí ìjà fún ààrẹ Gani Adams àti olóyè Sunday Májàsọ́lá Àdìsá Òṣàtìyà. Number 1, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òṣà Àdìsá Àtìyà, the founder of Ìwẹ̀kùn, ọmọ aládìkún, ó fẹ́ pọ̀n dísè ejò pínpínpín. Ejò ń fa ẹpọ̀n, ẹlẹ́pọ̀n ń fa ẹpọ̀n, ó di fàmí ń fà ẹ́. Ọwọ́ ẹni tó lẹ́pọ̀n padà já sí. Èyí náà wo wíkì yìí. Wọ́n náà fẹ́ parí ìjà fún wọn. Àdìsá ò sí lórí ìjókòó. Fine. Bàbá wa ìyọ̀rọ̀ tí wọ́n wá sọ, ẹjọ́ sọ̀rọ̀ yẹn mú yes. Àbí kò mú yes. Tó bá mú yes, pọ̀rọ̀ tí wọ́n sọ pé mú yes bá wa kọ 2. Tí ò bá wá mú yes tẹ́ ẹ̀ tí ẹ̀ gbá tí ẹ̀ rárá, ẹ kàn bá wa kọ 1 sí comment section. Pé ọ̀rọ̀ tẹ́ tó sọ yìí o, kò ní ìmọ̀ bí fẹ́ pù tiẹ̀. Ẹ bá wa kọ 1. Ṣùgbọ́n bá pé ẹjọ́ tí wọ́n dá yìí pé wọ́n dá dáadáa bí àgbà ilẹ̀ Yorùbá.
ẹ bá wa kọ tù. You see, wọ́n ní àwọn fẹ́ sọ mo fẹ́ ṣé kí analyze ẹ̀ àbí kí jẹ́ káwọn èèyàn máa pè wọlé. Fídíò kò tó bí àbí 30 seconds, ṣé kí analyze ẹ̀ àbí kí jẹ́ káwọn èèyàn pè wọlé kí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ 48 seconds. Ṣé analyze ẹ̀? Because ọ̀rọ̀ yẹn ó fọ́ ní bákan. Èyí tẹ́ ń pè Àníkẹ́ ní sùúrù, ẹ ní sùúrù. A máa pè yín padà. Ẹ jẹ́ ká kọ́kọ́ pọ̀n tó ti wà ńlẹ̀ nù. A máa pè yín padà, ẹ dákun torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. Mo pé nífẹ̀ẹ́ page Yorùbáwùyí o. Mo trust yín, fans Yorùbáwùyí. Original. Tó máa ní original. Èyí gbogbo yẹ kó máa pè l'original. Mr. C. Pẹ̀jẹ́ wọn meet yẹn ò dáa. Mo rò pé mo fẹ́ sọ̀rọ̀ ni. Lọ sí ẹ má rò pé ọlọ́gbọ́n ní 419 ní ẹni 419. Ẹ bá wa gbọ́ sókè ìyàwó màmí. 419 burúkú. Ẹ ṣe ìyá. Ẹ̀yin káwọn ọ̀rẹ́ lórí fóònù ni màá ń ju fáànù fún yín. Ẹ ṣe kọ̀ ẹ ṣe ni. Màmí bá wa gbọ́ sókè ìyàwó. Sóbìnrin ni yín. Ẹ gbọ́ sókè. Ẹ̀yin náà gbọ́ sókè ìyàwó ṣe ìwà ẹlẹ́gbẹ̀dá jù ni. Ẹ ló Yorùbáwùyí. Mi ò dákú, ẹ sọ̀rọ̀. Ẹ ló Yorùbáwùyí, ṣá ń gbọ́ mi? À ń gbọ́ yín mà. Ẹ káalẹ́ o. Yes ma. Ẹ kú iṣẹ́ o. Yes ma. Ọ̀rọ̀ àpọ̀dà gbáà ni bàbá yẹn sọ yẹn o. Ọ̀rọ̀ àpọ̀dà mo try láti fi mẹ́sẹ̀gì sórí ibẹ̀ yẹn. Ẹ̀rọ ẹni tí ò lọ́pọlọ rárá ni bàbá yẹn sọ. Irú ìjà òṣìwò náà parí níbẹ̀ yẹn. Tí kò gbọ́ gbogbo nǹkan tó ń lọ ń gbòòrò ni. Tí Májàsọ́lá wà lórí ìjókòó ni tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò mọ́gbọ́n wá. Irú àwọn bẹ́ẹ̀ yẹn kò yẹ ká máa gbọ́rọ̀ wọn ẹjọ́. Ẹ má bínú, ẹ ṣe dùn pé ìlú ti bí ìyàwó ẹ̀ sásí ẹgbọ́n sókè. Ibi tí mo fẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá yẹn parí ẹ̀sìn. Ẹ bá máa yarí wàhálà wọlé lé máa yẹ ẹgbọ́n sókè. Ẹgbọ́n sókè tó àná aláìsí. Tí wọ́n bá tiẹ̀ máa parí ìjà fún wọn, kì í ṣe lọ́wọ́ tí gbogbo ẹ̀ ń gbóná yìí. Ṣe rí ẹni tí tẹ̀m̀bẹ̀lẹ̀kun orí kunkun ìṣátá ìpẹ̀gàn tó bá ti wà nígbèésí ayé ẹ̀ kó lè kúrò títí tó ọjọ́ tó máa fi wọlé Ọlọ́run lọ. Ẹ má fà sójà ìṣojú ẹ̀. Òun ni ọ̀rọ̀ Gani Adams. Tí ó bá kò sí bí wọ́n ṣe lè parí ẹ̀. Ẹni sùn mo fẹ́ ọ̀rọ̀ yẹn mo fẹ́ kẹ́ stop ni. Látàárọ̀ tá a ti sọ̀rọ̀ àwọn èèyàn comment section téèyàn kan bá kọ comment ní so after 1 minute kẹ́lẹ́ mi tó kọ́ mi. Àti wá dáhùn kan Sunday Igboho sí comment ó wá ń fly. Oníkàkú wá kọ comment lọ Sunday Igboho tó bá gé ọṣẹ fún mi tí bá mú ẹ wo ẹgbẹ́ òsòkè inú ti ń bí mi báyìí. Sunday Igboho ẹgbẹ́sẹ̀ fún mi o èmi mo pariwo fún ike gọ́ṣẹ́ fún mi ọ̀rẹ́ ẹ̀sẹ̀ mi àti àjọ máa mú nǹkan lẹ̀ ẹgbẹ́ òsòkè. Láti àtìtìkọ́ṣe láti ìṣẹ̀dálẹ̀ Yorùbá tí wọ́n ti ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn ààrẹ wọ́n máa ń tẹríba fún àwọn tó jẹ ọba ilẹ̀ Yorùbá. Wọ́n máa ń tẹríba because àwọn náà fi wọ́n jẹ oyè yẹn. Bọ̀ ilé ìlàkọ́ máa rí nínú ìwé ìtàn tó jẹ́ pé ìgbéraga pọ̀. Ó ti ṣe àìmọye ọba lọ́ba torí ẹ̀ ni àwọn ọba yẹn ò ṣe dá sí ọ̀rọ̀ ẹ̀. Ọ̀tẹ̀ òdẹ̀ lè kúrò nílẹ̀ Yorùbá kì í ṣèpè because tẹ bá rí eléyìí tó yẹ kí a fi bára wa wí àbí ká bẹ́rọ̀ wí a ní ṣe bẹ́ẹ̀. Ẹ wo orí eléyìí tí gómìnà wa ní Ọ̀yọ́ state tí ó ṣe ní ẹnujọ́ mẹ́ta ẹ̀ torí pé bàbá wa Ọọ̀ni kábíyèsí bàbá torí pé wọ́n fún olóyè Adéyẹmọ Ìgbòho Ṣátíwá wọ́n fún ní 100 million. Owó yẹn ṣèkì everybody, wọn ó mì wọ́n gbìgbìgbìgbì. Ẹ rí i pé gbogbo íńtánẹ́ẹ̀tì mì. Ẹni tó tiẹ̀ yẹ kó sọ̀rọ̀ gan bọ́ síta ní àwọn tó ń pera wọn ní OPC yẹn tóun náà ó ṣàfẹ́ pull crowd lórí social media. Gbogbo wọn náà ń sọ̀rọ̀ because owó yẹn mì wọ́n.
so àti mọ́tò àti gbogbo nǹkan tó mú gómìnà yẹn náà tó fi bọ́ síta tó fi fún àwọn ṣẹ́mọ̀ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè tán lórílẹ̀ tí kíní yìí ó yẹ kí kán fi aṣaran fáṣaran kán fi aṣaran fáṣaran ọ̀rọ̀ yẹn ò lè ṣe é parí ní wákàtí tá a wà yìí kì í tiẹ̀ ń ṣe lọ́dún yìí kì í ṣe lọ́dún tó ń bọ̀ because gbogbo ẹ̀ ó ń ṣe kíní eléyìí fẹ́ jẹ ọ̀gá tọ̀hún fẹ́ jọ̀gá àmín nílẹ̀ Yorùbá ó dẹ̀ ti wà ń bẹ̀ látọjọ́ gbogbo ìgbà tí olóyè gan wà ní outside the country ní Sele Gani Adams wà ń lu ìwọ̀n pé oníṣẹ́ ẹ fẹ́ pa mí bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá ìran Yorùbá àwọn bàbá rípù yẹrí. ìran Yorùbá ló ní kábíọ́lá lọ declare. Mr. rípù yẹrí ẹlẹ́ni. imagine ṣé owó ni oyè yẹn wà fún ni pé kó máa yan fanda kó máa gbé ọ̀pá bàtà kiri kó máa wáṣọ funfun kiri ṣé ohun tó wà fún nìyẹn. TikTok ọmọ drop wá sí o ẹ bá wa tàpù o. adẹ̀tí ọmọ drop lórí TikTok kan ní send message sí mi o. tó yẹ kó jà fún ìran ẹ o jà fún rẹ adẹ̀tí ń gbọ́ nínú ìtàn náà pé kì í ṣọmọ Yorùbá so wọ́n ní igi tó dá òun ló máa yọ rẹ̀ nínú náà. Ó dà ẹ ṣe gan ọba ọkàn bá wa gbọ́ TikTok yẹn ó ti fẹ́ máa lọ ó ti ń lọ àkẹ́ ẹ bá wa gbó sókè lórí fóònù. ẹ bá hello. bàbá mi ẹ gbóhùn sókè sà. àmọ́ mo fẹ́ mo pè ní ẹ̀jẹ̀ tí ìdá sọ̀rọ̀ yẹn nípa ọ̀rọ̀ pẹ̀lú mọ́tò. ọlọ́run ẹ bá kí ló pẹ́ ẹ bá wa mute ẹ jọ ẹ bá wa mute ẹ bá wà lórí títọ̀ bá wa mute àti bẹ̀rẹ̀ nìyẹn. bọ́ọ̀dì mẹ́ta mo fẹ́ rẹ́sì ìkíní tí a rí bàbá tó sọ̀rọ̀ níbi gádì tó sọ pé òun parí ọ̀rọ̀ ara wàhálà tí àwa àgbà ní òun pè ní bàbá tó pé ọmọdé ló jẹ́ sí mi. That's number one. Sórí ara àwọn tó ń ba Yorùbá jẹ́ tí ìyá yẹn fi jẹ wá dènà lẹ́nu ká máa ró òótọ́ ká má lè sọ torí jẹkújẹ bẹ́ẹ̀ ni Agbaye ni is a stupid hopeless man. ẹ bá wa tẹ ẹ fún wa bàbá mi dájú. máa tẹ ẹ fún wa fún ẹ má wọrí. nítorí ẹ ò pé mi kò yẹ tó bá jẹ́ àgbàlagbà tó mọ létò kò yẹ kó sọ ọ̀rọ̀ yẹn jáde. ìyẹn ti yẹn tó pé orí bàbá yẹn ò pé mọ́ ẹ̀jẹ̀ ti rí bó ṣe ń bọ̀ ìyẹn. ìkejì tí ẹ rí nǹkan tí Ṣèyí Mákindé fẹ́ dálẹ̀ nílẹ̀ Yorùbá orí ara ẹ̀ ló máa fi gbé. Yes kò sẹ́ni tó ń ṣerú yẹn individual ní Ọọ̀ni of Ifẹ̀ ọba lòun gómìnà ni wọ́n you govern a whole state tó jẹ́ pé ìwọ ní first person wọ́n ṣerú yẹn elébìtà èèyàn tó jẹ́ pé ìgbẹ̀yìn wọn kì í dáa. Ẹ máa kọ sílẹ̀ mo ti sọ kínní fún yín kò sẹ́ni tó da Yorùbá láti bẹ̀rẹ̀ tí ìgbésí ayé wọn dáa. bẹ́ẹ̀. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. ìkẹta ọ̀rọ̀ Kwara tá a bá bójú sọ̀rọ̀ Kwara a lè ní peace nílẹ̀ Yorùbá o. òótọ́ ọ̀rọ̀ mo ń sọ fún yín yẹn tá a bá bójú sọ̀rọ̀ Kwara àti Kogi a lè ní peace nílẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ àtọ́nà wa o ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín bá ṣe lè fa gómìnà kan sílẹ̀ ní Kwara òun la gbọ́dọ̀ máa wá oyè tó bá gbà á nà fún bẹ̀ yín ni. That's the only way we can have a peace in ilẹ̀ Yorùbá o. Mo bẹ̀ yín ni Yorùbá wuyì oníṣẹ́ṣe o gbogbo ẹ̀yin ọmọ Kwara oníṣẹ́ṣe mo dẹ̀ àti bọ̀dá mi kí ni wọ́n ti ń pè é Mike. Gbogbo dẹ̀ máa tó òun náà mo máa sọ fún ẹjọ́ we have work to do ní Kwara yẹn. Bí ṣe máa rí ọmọ Yorùbá kan tẹ́ máa fà kalẹ̀ tó jẹ́ original ọmọ Yorùbá. Eléyìí ojú ti ẹ ní social media ń sìn ní tẹ́lẹ̀ communicate very well. Mo bẹ̀ yín ni mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ kóra yín jọ ẹ pe àwọn ọba wọ̀nyí kẹ wá ẹnìkan tó ní lárí tẹ́ lè gbé kalẹ̀ ẹni pàtì ló lè wà. Ẹ jọ̀ọ́ kò ní mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ tí Kwara bá tí problem Kwara bá ti sọ pé ẹni pé Yorùbá máa ní peace. ẹ ṣeun gan bá mi Olúwa wà pẹ̀lú yín. ẹ ṣeun gan mo dúpẹ́ sọ. lẹ́yìn ẹni kí wọ́n analyse
Chris jẹ́ tí kò níbi tí Gani ti ní noise lẹ́yìn tó wà lórí fóònù ká wá analyse nǹkan tó bàbá wa tí wọ́n sọ bàbá mi mọ orúkọ wọn o àwọn tó mọ orúkọ wọn wọ́n ní Mr. Kini kan. Kò yẹ kí sound wà níbi tí mo báyìí so nǹkan tí mò ń gbìyànjú àti gbẹ́kọ̀ lórí fóònù ẹ̀ ní sùúrù Chris ọba agbóhùnsókè lórí fóònù. Ẹ káàbọ̀ sà. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí èpè àríkẹ́. Ẹ̀wọ̀n àríkẹ́. Èpè àríkẹ́. Tọ̀ à ń gbọ́ yín. Àríkẹ́ elépè. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ni. Ṣùgbọ́n ti sọ pé bẹ́yìn òwúwa èpè tẹ bá ń ṣépè fún ìrẹ́ balùfọ́n ni. So gbogbo èpè tó ń sẹ́yìn ìrẹ́ ló máa jẹ́ fáwọn ìyá yẹn torí pé kí ni owó òlu wọn náà ni owó ẹ̀tọ́ wọn ni èpè lè mọ́ wọn gbogbo èpè tó sẹ́yìn orí àwọn ọmọ ẹ̀yìn yẹn ń lọ tí yóò sì jẹ́ nu ṣé wá rí Adeleke ni jàre gbogbo tí wọ́n ṣe yẹ wọ́n ń jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ dìbò bá Adeleke tó máa ní mísẹ̀ pé Adeleke àwọn padà dìbò fún. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kó di òye alẹ́ ọ̀la báyìí ẹ̀rọ àdíkẹ́ ẹkú tó sún lọ́dún kẹrin sẹ́yìn ó tún máa tún sún again ó máa kéku ni títí ẹ̀ báwọn ṣe rí àwọn tó fi màálù jẹ oko ṣe rí àwọn kan ti wà tó yẹ pé wọ́n jẹ́ Yorùbá tó ń gbà bọ̀dì ṣe rí nítorí mú ọmọ Fúlàní yẹn san owó àwọn kan náà tó yẹ ẹnjìníà pé kọ́ lọ ọlọ́pàá fún wọn. Tẹ bá sì wá wọn lọ Yorùbá lè gbà lábẹ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Because Fúlàní yẹn ti bẹ̀rù lẹ́kọ̀ọ́ sanwó yẹn o. Ṣé ó mú yẹ́ẹ̀sì ọmọ Yorùbá? À ń gbọ́ yín. Ẹ̀rù ti bà lẹ́kọ̀ọ́ sanwó yẹn. Pé kíkíní ẹ̀ mọ́ di wàhálà tó lọ́rùn. Àwọn kan náà ti lọ ẹnjìnìà pé wọ́n kò sí wèrè dẹ́ka lọ kó ogún náà. Kò wá sí lọ́wọ́ Fúlàní yẹn bí ò sí àwọn ọlọ́pàá ọ̀dàlẹ̀ náà. Tí Fúlàní wá ń bá yín pé kí wọ́n lọ kó àwọn Yorùbá ẹgbẹ́ yín tẹ́yìn náà tẹ̀lé Fúlàní lọ torí ìjẹkújẹ. Ṣé ẹ̀dẹ̀ pé wọ́n pé yẹ kán lọ sọ fún ìbáìtì wọn. Bàbá Dísù l'Àbújá ẹ láti ilẹ̀ fẹ́ gbọ́ tẹ́lẹ̀ bá sọ fún àwọn ọmọ yín àwọn tó jẹ́ aráàlú wọ́n máa pa àwọn yín kọ̀ọ̀kan o. Ẹ má ṣe tẹ́tìn ẹ̀jọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín tẹ́lẹ̀ bá ti sọ fún àwọn yín kan yẹn ṣiṣẹ́ burúkú àwọn aráàlú máa pa àwọn yín kọ̀ọ̀kan. Because àwọn kan náà ń dín ní àwọn ọlọ́pàá yẹn àwọn ọmọ Fúlàní yẹn tó fi lọ bá àwọn ọlọ́pàá náà torí ìjẹ́pẹ́ lọ́wọ́ fẹ́ jẹ wà nílà káì kó Fúlàní kí wọ́n lọ kọ́ àwọn yín àwọn ọmọ ìlú yín àwọn ìrẹ́gbẹ́ yín èyí tí wọ́n tẹ̀lé wọn lọ wọ́n lọ kó wọn. Tí wọ́n bẹ̀ yẹn ṣé adébọ̀dá Gani onígbẹ̀gbẹ̀ lọ́rùn àti ẹ̀gbọ́n ìbáàbúrò rẹ̀ ní tó jókòó tìlẹ́gbẹ̀ẹ́ náà wọ́n máa jọ pàṣẹ ayé ni. Ìgbòho ìbáwọn jà ẹni tó ìbá ń bẹ́tẹ̀ ìwọ́n ní ẹ̀kọ́ ìjà fún Ìgbòho ìbáwọn jà àwọn ni wọ́n ń sì lára. Gani sì máa sì lára wọnú sàárè ni mo ti sọ fún yín ti pẹ́ ẹ̀ẹ́mọ Gani sẹ́ Gani ò lè jáwọ́ nù lára. Tíìpù kẹ́ tó lè tíìpù kò kí n tó o bá fẹ́ fún àti òkèdè alówó tó lọ mí. Ohun gbogbo kì í tó lè ohun gbogbo. Ohun kì í tó lè bí kò wáyé yìí kó dẹ́sí Gani nìkan ni òun ni òjò níyì a kì í láwọn ká níyì kí ló dé pọ̀ ọmọ níyì káàkiri náwó ni ó tún wá níwà rẹ̀ lè kò ní gbéraga pẹ̀lú tẹ́lẹ̀ ọ̀hún. ẹ̀wọ̀n yẹn bá tí ó lè dẹ̀wálẹ̀ fún wọn lórí ọ̀pá àwẹ̀ tí ń gbé káàkiri. ọ̀pá gẹ̀wúrà tó kí gbogbo wọn ti ní Gani sínú. ẹ tó pè yẹn kan stop ẹjọ́. bàbá káàfin ló sì lè yọ lóye ọgbà àfin náà ti pátì tó lórí ibú ọmọ ni. bùkọ́ tí o bá sí lórí ibú ọmọ nígbà tí Aláàfin pàṣẹ pé Gani o àwọn Fúlàní ti wọ́n ti fẹ́ balẹ̀ wájẹ́ kí ló lè ṣe sí wọ́n ní wàá lóde ìjọba. Ó ti wá dì tìbí sí lára ń sìn pé Aláàfin ti pa àwọn tì ọba ti pa àwọn tì gbogbo ọmọ ìlú ti pa àwọn tì Ìgbòho ló ń tẹ̀lé ní ìsìn lọ́wọ́ làwọn ọmọ òun jáde. So bàbá tó ń fẹ́ parí ìjà alábòsí àgbàlagbà dìrìyẹ bá wọn àgbàlagbà kíkẹ́ tí mo bá wọn lọ Ìgbòho bá dà níjà o. Torí pé ejimẹ̀tì ni wọ́n tó
tó bá kàn respect pé bàbá wa ọkàn pẹ́lẹ́ ni age mate ni wọ́n 50-51. mo agree pẹ̀lú bọ̀dá mi tó ń sọ̀rọ̀. so kó pẹ́lẹ́ mẹ́ 50-51 ni wọ́n. No. Wọ́n dẹ̀ dàgbà ni. 74 no 54-53. So kí ló wà mẹ́. age mate ni wọ́n. Kí ló fà? Kó pẹ́lẹ́ mẹ́. 54. Ààrẹ sì gbọ́dún kan lọ́wọ́ olóyè náà. Kò máa tà. So what? Èèyàn sì lè bímọ láàrin ọdún kan ìrìn tó bá yáàdì tó bá fọmọ ọmọ oṣù mẹ́ta tó bá lóyún lé. Kò máa tà. Ní wá age mate ni wá gbàgbé age mate ni wá orúkọ láti ra wa. So ọdún kan yẹn wọ́n lè pèèyàn ní bọ̀dà àbí dáàdì. No way. Orúkọ láti ra wa. Orúkọ láti ra wa. Ọdún kan jù o. Nínú ayé lẹ́ni ìbò ti jù lọ. So kó gbé lára lẹ̀. Bàbá tó ní pé kí sísè báyà bàbá ní kò ní pé sísè báyà àtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ gbà ní o. Wọ́n pẹ́ sí ni nígbà yìí ń sọ sí yín gbàdá yìí ń sọ sí yín àbáníṣòro kò sí àwọn àti bẹ̀rẹ̀ tó báyìí sí. Àti bẹ̀rẹ̀ tó sí. Wọ́n ní ẹ ceasefire. Ẹ̀rẹ̀ Gani àṣẹbẹ̀rẹ̀ sí ìbọn báyìí sí ni. Àwọn wèrè lọ kí. Ẹ bá tó bọ̀ káyẹ wọn pàṣẹ dànù. Ṣé ẹ̀yin wàá mọ̀ jù jà lọ ni? Àgbàlagbà bá yín sọ̀rọ̀ pé ẹ ní sùúrù o wọ́n ní gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tẹ̀ ń sọ yẹn gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó mo fẹ́ analyse show tí bàbá yẹn fi sọ̀rọ̀ wọ́n ní àwọn bá ààrẹ Gani Adams sọ pé kí àwọn ọmọ wọn tó bá ń bínú kó máa bínú mọ́ so àmọ́ bàbá Akíntóyè kan pé Sunday Igboho kó sọ fáwọn ibi tẹ̀lé blọ́gà Sunday Igboho náà kó sọ fáwọn blọ́gà àwọn ò fẹ́ gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ kí ló yẹ tá a rántí bá kí ló yẹ tá a rántí bàbá. Nígbà ọmọ Gani bú wa pé ṣé ti gbàgbé ni? Ṣé wọ́n ti gbàgbé àwọn ọmọ náà wọlé tí náà? Ó sọ̀rọ̀ kò ní bàjẹ́ fún yín sẹ́ I agree with him. Ebú tó bú bàbá tí kò ní lọ́wọ́. Lágbàá dìde yìí, òun lè fẹ́ lọ bá. Kò ní yẹ gbogbo. Aláfàjà nìyẹn, ẹ wọ́n pé tó bọ̀ wá. A ti gbọ́. Àwọn aláfàjà lè léyìí o. Mr. Chris Abagbon, ẹ má fà ṣó ìjà. Ọdún kan 365 days kó tó kí wọ́n pín ọ̀ ní dájú. Àfàjà òótọ́ ọ̀rọ̀ ní kéèyàn máa sàrùn. Mo wà ń bẹ̀. Alẹ́gbọ́n sókè ṣe ìfẹ́ yàwá ẹ̀ṣẹ̀ wọlé tí fẹ́ dá wàhálà alẹ́ ẹ má yẹ káwọn èèyàn máa bínú sọ̀rọ̀ lórí kan. Ẹ jẹ́ kán sọ inú wọn kẹ́bí ọ̀dẹ́ sọ inú ẹ̀. Ẹ ṣé bọ̀dá mi Chris wọ́n tó fẹ́ parí ìjà. Ìjọ tí Gani táwọn ọmọ Gani ń jáde tó mú bàbá Akíntóyè ṣé wọ́n ṣèpàdé òṣì tó ṣe àwọn bàbá Àgbàyè àwọn bàbá tó kọ́ gbogbo wá sí wàhálà yẹn tó ṣèpàdé pé káwọn ọmọ Gani kọ́ ceasefire kò ní jẹ́ wọn. Àwọn aṣèrè ìdàgbà ni wọ́n. Aṣèrè ìdàgbà ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó lọ ṣàlùwà ni. Ẹgbẹ́ bàbá kú ni kó lọ kú Gani àbá Gani ṣe àbá OPC ṣe. Ṣé ẹ ti ẹ̀ rí ìtò tí wàá ṣẹlẹ̀ ní tí àtẹ̀wá ń sọ̀rọ̀ ìlọ́wọ́ báyìí òun ni àwọn ọlọ́pàá kí wọ́n sọ gbogbo nọ́sẹ̀sì yẹn láti ayébáyé mi rí ibi tí ọlọ́pàá bá ṣe dáadáa mistake ni ọ̀rọ̀ ó dàbí ọ̀rọ̀ obìnrin ni tó máa ṣe dáadáa báyìí mistake ni. wàá fún yín bílẹ̀ lẹ́nu. ẹ má bínú ìyá wa òótọ́ ọ̀rọ̀ ni tó dọ̀ wá sí káká èmi lára because why ó kì í sìn báyìí tí ẹni sì bá ṣẹlẹ̀ ẹ sì gbé Yorùbá fún Fúlàní ẹ tù wá lórí láyà ẹ gbé kéèsì lọ sí Àbújá. Kò sáyè yẹn mọ́ sí kò sáyè yẹn mọ́ ẹ má ẹ̀ka kò sáyè yẹn mọ́ sí. Akànbí ń tíráì lórí yẹn. Ṣé rí Akànbí gbìyànjú kò gbìyànjú lẹ́yìn Akànbí kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ wò ká má tanra wa jẹ. Òun náà là ń fà lọ́wọ́ pé Akànbí tẹ bá kú òun bẹ̀ ìyá máa jẹ ṣẹ́gẹ̀ sí Yorùbá lára o. Ìyá gbọ́dọ̀ lójú Akànbí báyìí ní gbọ́ ẹ̀ ti gbọ́dọ̀ túká. So kó ètò túká kẹ tó kú òun bẹ̀ ni ọ̀rẹ́ ẹ̀sìn. Lójú ẹ̀ báyìí ni o. Ẹ máa ṣẹ́ oṣó ìyàkalẹ̀ fún àwọn àwọn àjẹ àwọn táwa nínú òyìnbó àti kàdúró lóyìnbó àwọn tó wà lé kọ́ máa lọ sí ọ̀nà. Rárá àdúró àrọ̀kọ̀kọ̀ ṣẹ́rí then wọ́n mọ̀ sí ni pé ẹ rí i pé ẹ̀wà táwọn èèyàn wá ń jẹ kò jẹ́ kí orí wọn pé mọ́ dáadáa àwọn ẹ̀wà yẹn GMO òun ni wọ́n fi ń gbìn tó jẹ́ pé ó ń pa àwọn èèyàn sára. Ó dà ẹ ṣeun gbẹ bá gbósókè lórí fóònù bàbá tó dá ẹjọ́ àmọ́ ń bọ̀ abáyín àwọn èèyàn sì ń sọ̀rọ̀ lọ́wọ́ fẹ́ fún ọ láyè ní sọ̀rọ̀ àmì bọ̀ abáyín ẹ bá gbósókè. Ẹ ṣeun mà. Ẹ ṣeun gan. Àdébáláyé fọ́ ti wù àlámàdé lẹ́ẹ̀dílé ìṣẹ́ wà lágbára ọ̀dọ́. Àṣẹ. Ṣé rí àwọn ọlọ́pàá wa yìí gan-an fẹ́ràn wí ká fẹ́ràn wí
Now ìgbà tán wá. Ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop máa pè yín padà. Ẹ tó pè yẹn stop na ẹ stop mi fẹ́ pariwo ẹ má bínú. I don't know, I'm gonna block you, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ worú ọlọ́pàá tí wọ́n lọ fẹ́ràn jẹ̀kú ní ó ti pẹ́ díẹ̀ báyìí tó sọ pé kán bá ti mú wọn kán wá rìpọ́ọ̀tù kán má fọ ọkàn màálù wọn tán bá na màálù wọn pé àwọn á tún gbọ́ àrẹ́sì wọn. Ṣé bí ọlọ́pàá ẹgbẹ́ ọmọ Yorùbá ni ra àwọn ará bíi náà ń gbàgbọ́ tí bàbá ti lù because tí ò bá ṣe pé ń gbàgbọ́ sí bàbá yẹn nígbà tó ń jẹ bá wọn nílẹ̀ Yorùbá táwọn Haúsá tó ń dáko nílùú wọn tí ó gbogbo èrè oko wọn tí wọ́n fi ìkan jẹ oko wọn tó ṣe pé ìlú tiwa náà ti wá ń fi ìkan jẹ èrè oko tiwa àwa ní àkíntọrọ bára wọn wá fẹ́ sọ wá do oníbàárà ọ̀sán kankan ká ní ṣé ó torí àwọn yẹn bá pé tó bá fẹ́ proof ọmọ Yorùbá gidi ṣé nǹkan tó ń ṣe fún ẹnu yẹn kán máa ṣe fún wọn kán tó wá máa rẹ́ẹ̀sì àwọn Yorùbá ẹgbẹ́ wa ni kò yẹ kó rí. Fúlàní kẹrin ọjọ́ kó tún fọlọ́pàá Muhammad ó tún fọlọ́pàá mú rẹ̀ ẹkùn ogun jà o ogun máa jà o. ọ̀tún náà bàbá ọ̀nísọ̀kan níjẹ̀ ló ní kánjọ́ pé gbogbo àwọn alágbára nílẹ̀ Yorùbá gbogbo agbára tó ní kálukú wa bá ní kan jẹ́ ká dájọ́ tó yẹ yín. Ẹ fún wa ní nǹkan. Gbogbo àwọn Fúlàní tá à ń mú iná kò yẹ ilé ìta bá mọ̀ pa fẹ́ mú lọ ságọ̀ ọlọ́pàá nù wọn ká fọwọ́ pa lára kó tó di pa máa mú lọ ságọ̀ ọlọ́pàá kán yún lára sówó tó bá ti yún lára kán dẹ̀ lọ fi ságọ̀ ọlọ́pàá bẹ̀ nígbà tó bá lu bọ́yá ọ̀sẹ̀ kan ló fẹ́ lù bọ́yọ́jọ́ mélòó kan ni kí iṣẹ́ dáhùn ìyẹn ti lọ nìyẹn wọ́n máa dínkù ni because bá a ṣe mú ọ̀tá tó ń kó wọn lọ àgọ́ ọlọ́pàá yìí àwa ni wọ́n máa yànbọn fún wa ní kinní wọ́n máa rán wa ṣẹ́ díòtì bẹ́ẹ̀ làwọn ń tiwa àwa dẹ̀ ṣe ọmọlúàbí kan jẹ́ ká pa tó jẹ́ ká yọjú ẹ̀ kan jẹ́ ká mú kúrò ńbẹ̀ ìyẹn ìkan àmúfẹ́ gba bàbá wa májàsọ̀lá kan jọ̀ ọ́ wọ́n gbàgbé wa níléṣà o wọ́n gbàgbé ní alúléṣà pátápátá ẹ̀ẹ́dọ̀dọ̀ wá uléṣà. ok wọ́n ti dé Iléṣà olóyè Iléṣà. ṣé ẹ̀dẹ̀ rí ó fò. ẹ bá mi kọ ìwé ẹkùn we want ìwé ẹkùn ní Iléṣà bá mi kọ sí comment section tó máa lè rántí sọ fọlọ́yè mi ìwé mi ò sin ibi ìfẹ́ kọ̀ọ̀kan. máa kọ́ ìyá mi ayé gádà ẹ̀ṣẹ̀ Ọlọ́run nígbàgbé yìí. ṣé ẹ tún wá rí ní pé àwọn gọ́fúnà wa yìí náà kọjọ kan ṣàánú wa ṣe rí ìlú kan wà tán ọkọ abúlé kan wà tán ń pè ní Ìtàgún ó wà ní abúlé Iléṣà ni tó ti ṣe yìí Ìtàgún Ìgún Ìjànà Èpé kóòdù tí wọ́n wà ní àwọn ibẹ̀ yẹn kò ń ṣe kékeré tó ti ṣe yìí tí àwọn Fúlàní tó bá dẹ̀ tí tó bá ti dọdọ ojú ọba àwọn máa ń blọọkì ọ̀nà Ìtàgún yẹn ni láti Ìkílà ìgbà Ìyèrè títí lọ dé Òkùtù Ọmọ ibẹ̀ ló jáde sí Ọba Lúmu ló tún lọ jáde sí Ilé Ifẹ̀ kóòdù tó ń wà níbẹ̀ yẹn kò ń ṣe kóòdù nìkan ló dẹ̀ wà ń bẹ̀ tó ti yẹ àjọ ibẹ̀ yẹn ó yẹ kírú ẹ̀kún wà ní gbogbo àwọn eré ayẹ tó ti yẹ ìyẹn ìkan and àwọn gọ́fúnà wa yìí náà kan jọ ọkọ máa wà ọmọ àlè ká ní kó fẹ́ ṣe bó ṣe dáa ni bàbá Tinubu ẹ̀kan ń bú bàbá yẹn ni bàbá yẹn ò lẹ́bi tó ti yẹ because nǹkan ti bàjẹ́ gan bàbá yìí dẹ̀ ń try kó ṣubú bẹ̀rẹ̀ sí ẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run a máa pín ó jẹ́ àti pín náà ọ̀dọ́ wìtálì kò ń ṣe pé bó wìrìwìrì tí bàbá yìí débẹ̀ ni ló máa pé wa tó bá pé wa àwa Yorùbá la máa ṣọ́ọ̀tì jù because àwọn ọ̀gá wọ́n ti kọ́ òbítíbitì nǹkan sọ́dọ̀ wọn gan ní 91 nígbà tí mo wà Kánò nígbà tó ń pa tó ń jàjà mi sàtínì Kánò ńgbà yẹn ojú kú wá sí Kánò ni àwọn olórí wa náà kan dìde kan ṣe bí olórí gbogbo àwọn bàbá Kúmúyì bàbá Adébóyè bàbá Abíára gbogbo wọn báyẹn láwọn ẹja máa dárúkọ wọn kọ́ máa mọ̀ pé àmọ̀ pé ẹgbẹ́ Sulaimon tó dárúkọ bàbá winners ti tó ní ó ń ṣe kinní kan ó bọ́ọ̀sì kóun lòún ṣe kinní kan pé kó wọ́n yẹ staff ti Dangote ní yes it's true prosperity ìjẹ̀jẹ̀ tó sọ jẹ àrà àǹfààní kankan jẹ tí gbogbo ẹ bá dá páàsì jẹ́ẹ̀tì tiwa tó fẹ́ bí ogun wọn lọ kọ́tọ̀ kan ṣàánú wa àwọn mẹ̀kúrú tó ń lọ ṣọ́ọ̀ṣì wọn ọ̀rá ráìsì kan pé fún àwọn ará ṣọ́ọ̀ṣì jẹ ká ní pé wọ́n ṣe ẹgbẹ́rú nǹkan tí Mishality ṣe ní Texas ní reality bí ká ní pé bàbá Adébóyè ó lágbára àti ṣe yẹn every Sunday tó bá ra 2 trailer of rice tó bá pe ní church every Sunday gbogbo nǹkan tán tí àwọn olóṣèlú fojú àwọn ìyá wa rí kò ní rí bẹ́ẹ̀ bàbá winners náà lágbára tó lè ṣe oko yẹn ọdún ọ̀sẹ̀ bàbá tó
bàbá kúmúyì òun náà kò fẹ́ kú mọ́ wọ́n sọ pé tágbára bá ṣe ó sọ pé òun ti kú báyìí kìíní kan kò sẹ́yìn tó pèrè kúrò wọ́n ẹ̀mí wọn á gùn ọ̀kan ṣe nǹkan tó tọ́ kọ́ ṣiṣẹ́ bí iṣẹ́ Olúwa Jésù Kristi gan ó fi àkùsù àkàrà márùn-ún àti ẹja mélòó kan bọ́ ẹgbẹ̀rún ènìyàn gbogbo owó ìdámẹ́wàá owó ọrẹ tẹ́ ìgbà kílẹ̀ fi ń ṣe ṣàánú wa àwa gan tá a tún sọ pé alákìkanjú tí ò sí kankan náà wà yìí àwa náà dúró afẹ́ kò sẹ́yìn tí ò ní kú májàsó lábọ́ àtò bá rántí ikú á ní ẹ̀kún gbọ́n kò ń ṣe pé bàbá yẹn kò ń ṣe pẹ́rù ikú bàbá yẹn ọ̀ tó ń wo pé kí ikú ìbádé àwọn èèyàn ìgbà ló fẹ́ kéèkì àwọn bíi ìjọ bàbá yẹn Jésù Kristi ló jẹ́ fún àdọ́bí wa ní ẹjọ́ ẹ̀ ṣàánú wa ẹ mọ̀ jẹ́ kí ìyà ìjẹ gbogbo wa àwa ọmọ Yorùbá ní bó ṣe ń jẹ wá ìlú ẹjọ́ fọlọ́ nígbà míì báyìí tí n bá ronú gbogbo bó ṣe ń pààyàn tó ṣe é ṣe ní ìlú yẹn mi ò lè jẹun nígbà míì mo máa ń wo program yẹn gan gbà mí báyìí omi adéròrò fún ibi bí gbọ́dọ̀ máa ké lórí program àfihàn ní ìgbà ó kí ló dé táwọn èèyàn ń ṣe wá bó ṣe ń ṣe wá ẹ kó ṣàánú wa gbogbo àwọn èèyàn àgbàlagbà kan ti wà nílùú òyìnbó ìwọ fẹ́ lọlé kò ṣe pé tó bá lọlé kó fẹ́ lọ tọrọ jẹ bẹ́ẹ̀ wọ́n fẹ́ dá ní iṣẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ọkàn wò balẹ̀ pé táwọn bá lọ dá ní iṣẹ́ ẹ̀ báyìí tí wọ́n ní pa ó ní fọlọ́fọ́ ṣé wọ́n fẹ́ jẹ́ káwọn gbé ọjọ́ tó ẹ ṣe gan àbáwá ká tún gbé kọlẹ lórí ẹ ṣe gan Ọlọ́run ẹ bá bí àwọn ọba wa àtàwọn gọfúnẹ kó ṣàánú wa o àwọn ọlọ́pàá yẹn kọdẹ gbọ́ ẹnìkan sọ wípé Ondo wípé àwọn nídìí ìwé ẹkùn ní Ondo àti ní Iléṣà àwọn kan kọ sí comment section wọ́n ní kẹ́ ẹ pé àwọn ọba yín pé àwọn ọba ni wọ́n ń pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá if you are from Iléṣà hashtag your ọba ẹ tí ìwé ẹkùn bá ti dọdọ yín ẹ hashtag àwọn ọba yín kí wọ́n invite olóyè máa wá ẹ bá wa gbóhùn sókè ẹ ṣeun. Hello abiamọ ya pantiwa ẹ ṣeun adúpẹ́ gba abiamọ lẹ Yorùbá wàá tún á lè yá mi ẹ ṣeun ìyá mi ọwọ́ tèmi ò pọ̀ ṣókí ni ẹ jẹ́ kọ́kọ́ mu láàrin bàbá afẹnujáwáyà tó sọ pé ó fẹ́ parí ìjà fún Gani Adams àti bàbá wa Ìgbòho ṣẹ́ẹ̀tì nọ́mbà wà bàbá yẹn àwọn àgbàlagbà kan wà lẹ́ Yorùbá wọ́n dá nínú òpónú ayé àtọ̀run ni wọ́n ẹ má bùn àgbàlagbà ni wọ́n má bùn ó ń dákọ pé ẹ̀kọ́ lọ bá bàbá Akíntóyè ṣé Ìgbòho ó lóun bá Gani jà ni ṣèbí Gani ló ń bá Ìgbòho jà ṣèbí Gani ló ń ṣe lára Ìgbòho ṣèbí Gani ló ń sáré kiri ló ń wá ṣubú Ìgbòho Ìgbòho bẹ́ẹ̀ni kankan jà bàbá yẹn bẹ́ẹ̀ni bọ́ọ̀dì ṣe ni bàbá tó yẹ pé ọmọdé àtàgbàlagbà máa dọ̀bálẹ̀ fún ni nítorí náà ẹ sọ fún Gani Adams bàbá tó lọ Gani ni kọ́ lọ bẹ̀bẹ̀ fún o Gani ni kó lọ bẹ̀bẹ̀ Gani ló ṣe Ìgbòho ṣe Gani iná gbogbo àwọn tó wá pé kìnnìkan àwọn èèyàn wọ̀ sọ kẹ́tìrì ìyá mi kejì tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹkùn ní bóyá lukàn ní pọtẹgbàgbé ìlú yẹn mà kẹ́tìrì ẹjẹ́ sọ̀bẹ̀rẹ̀ ní ṣókí kẹ́tìrì gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wọ́n máa ń pa òwe kan pé ibi tó bá kọjú sẹ́nìkan èyí ló kọ sẹ́nìkan tẹ bá dẹ̀ wò nílẹ̀ Yorùbá kò ń ṣe ilẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà gbogbo àgbáyé kò sẹ́dá kan tó lè gba 100% o kò sí ẹ̀dá kan tí ó lè rí ṣubú ṣé ti rí mo kọ́kọ́ fẹ́ bẹ àwọn ọmọ Yorùbá mo lè fẹ́ sọ̀rọ̀ yìí ó lè fẹ́ bá àwọn kan kọjọ ṣé ti rí ẹ má yẹ kí a máa fi ẹnu ẹ̀gàn pa wá Yorùbá ṣé ti rí ọmọ Yorùbá tó bá jáde lọ sílẹ̀ Ìgbò tó bá Ìgbò gbé tó bá Hausa gbé ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ ó máa yé some people wọn nù rẹ̀ ṣé tèmi sì máa tọ ọmọ Yorùbá ni mí ìlú mi èdè mi àṣà mi ó jàre ni ó jẹ̀bi ni ìlú Yorùbá ẹ̀ máa 100% nítorí pé mo lọ sílẹ̀ Ìgbò mo lọ́lẹ̀ Haúsá mo lọ ṣiṣẹ́ ń bẹ̀ mo rí ẹ̀yà àwọn méjèèjì ẹ̀ pé ẹ̀yà tí ó lè dá àlùbáríkà tí ó sá àlùbáríkà láàrin wọn ni. ṣé tí àwọn tó kó balẹ̀ Yorùbá ní èyí ìtọ́ sórí ilẹ̀ Yorùbá dìgbà tó àwọn olóṣèlú àtàwọn ọba wa àtàwọn olówó oníjẹkújẹ wa ni nítorí wá pé olóṣèlú tó ṣe déédé fúnlẹ̀ Yorùbá tó fi òtítọ́ bálẹ̀ Yorùbá rìn gbogbo ọ̀kẹ́dẹ́ gbogbo ọmọ olóṣèlú wa ti dalẹ̀ Yorùbá lálẹ́ Yorùbá máa gbà wọn lálejò ni. ṣé kí ni òun ṣe pé o kò dẹ̀ sí ọmọ Yorùbá tó dalẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo wọn padà ń kábàámọ̀ níta bá lọ yẹ̀ wọ́n wò gbogbo wọn padà ń kábàámọ̀ ni.
torí náà ṣe tí ọmọ ẹ̀yin ọmọ Yorùbá alálẹ̀ Yorùbá ti ń jọ́ọ̀jì fún oníkálukú alálẹ̀ Yorùbá oníkálukú ti ń gba ẹ̀san tó yẹ kó gbà iná tó ń jó gbogbo àwọn ọ̀dàlẹ̀ Yorùbá tó ń jó wọn lábẹ́lẹ̀ àṣọ ọ̀ lè sọ síta tó yẹ pé wọ́n dẹ̀ sunkún ta tó ń sunkún sínú nítorí náà ṣe tí ẹ̀yin ọmọ Yorùbá mo bẹ̀ yín ni àgàgà kan tó fẹ́ ṣẹlẹ̀ lọ́sùn lọ́la ṣe tí wọ́n dìbò f'Adeleke o wọ́n dìbò fún APC o wọ́n dìbò fún kinní kan o ṣùgbọ́n tá a bá kó gbogbo wọn jọ náà àt'Adeleke o àti APC o àti kinní kan o ní tèmi gbogbo wọn àtọ̀jẹ́ lọ́nà òfin gbogbo wa tó gbogbo wọn ìdílé wọn ló ń jà fún o àwa tá a jẹ́ aráàlú ní ká ṣe kí ni ká ṣí ọpọlọ wálẹ̀ ká wá rò pé ibo nílẹ̀ Yorùbá lọ lọ́jọ́ ọ̀la kí ni Yorùbá fẹ́ gbà lọ́jọ́ ọ̀la. láàrin 30 seconds because èrò pọ̀ nílẹ̀. ṣẹ́tí gbọ́mà ìyá mi Yorùbá wuyì mo tún dúpẹ́ lọ́wọ́ yín ó dàbọ̀. ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá ti pè lẹ́ẹ̀kan tẹ́ bá ń pè continuously nọ́mbà yín mo máa lọ sẹ́yìn ni mo ń pè àwọn èèyàn padà according to bọ́n ṣe pè mí ẹlòmíì ti pè ó yẹ kó ti kàn án ṣùgbọ́n dìmọ̀ tẹ́ bá ń pè dìmọ̀ tí nọ́mbà yẹn ó máa lọ síwájú tí má sọ pé máa lọ sẹ́yìn nọ́mbà yẹn máa lọ síwájú so kò ní kàn yín lásìkò tó bá ti flash lẹ́ẹ̀kan ẹ̀yẹn gbọ́wọ́ kò ń bẹ̀ tá bá ti ń pè àwọn èèyàn ó máa dọ́dọ̀ yẹn máa pè yín a máa pè yín mi fẹ́ ẹ bá yẹ ká rígi election mi fẹ́ rígi ẹ ni mi fẹ́ rígi mo ṣe ń pè according to bó ṣe kun ní kálukú because mi fẹ́ rígi ẹ ẹjọ tá bá yẹ ṣó lọ́wọ́ ẹ kan flash wa a máa pa àwọn èèyàn tó bá ti dọ́dọ̀ yín a máa pè yín ẹ máa pick ẹ má bínú torí Ọlọ́run bá a gbọ́n sókè ní ìṣẹ́jú mẹ́ta sí. Hello ma. Yes sir ma. Hello. Hello. À ń gbọ́ yín báyìí. Network yẹn ò dáa sà. Bóyá kẹ́kọ̀ọ́ lè rí àbítẹ̀ wà ní network yẹn ò dáa. Network yẹn ò dáa. Tá bá ti pè yín tó kàn ẹ bá wa gbé kọ́ lẹ ṣe ẹ bá wa gbóhùn sókè ní ìṣẹ́jú mẹ́ta sà. Hello Yorùbá wuyì. Ẹ ní dààmú dúpẹ́ o. Àwọn adélẹ̀ lè rí. Àṣẹ Èdùmàrè. Àní bá wọn fọwọ́ tí àní gbé sájò. Àṣẹ. Ọ̀rọ̀ tèmi ò pọ̀. Ọ̀rọ̀ méjì ni mi fẹ́ sọ. Ọ̀n máa bẹ ẹlẹ́ẹ̀kẹta máa béèrè ìbéèrè. Mo fẹ́ káwọn tó wà lórí ètò bóyá kọ́kọ́ sí comment section. Ṣé olóyè ń bá Gani jà ni? Ẹ gbọ́ ọmọ Yorùbá. Ṣé Gani bólóyè jà náà bólóyè ló ń bá Gani jà? Good question. Ìyẹn alákọ̀ọ́kọ́ kọ́ máa dá wa lóhùn yẹn. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé èmi ò rí àwọn Fúlàní tó ń fi ẹran jẹ oko mo ò rí wọn bá wí. Àwa Yorùbá gangan lèmi máa bá wí. Torí pé bọ́ ṣe ń fi ẹran jẹ oko tó bá ti káwa náà jó pẹ̀lú wọn. Òdìgbà ká dúró di pé káwọn àgbàlagbà kan sọ̀rọ̀. Ó ti yé yín ìyá mi torí pé tó bá ṣe àwọn òye pé tàbákù fẹ́ràn jẹ náà wọ́n máa pariwo ni wọ́n máa dákẹ́. Tó bá ti gbé lù yẹn wá káwa náà bá wọn lù ibi tó jẹ́ pé bóyá oko ọdún kan ti máa dá yẹn kì í fi padì màálù 1 million kọ́kọ́ tẹnubọ oko kó lórí wọn gan ẹni tó kún wọn wá gan kóun náà bá wọn jẹ́ ń bẹ̀. kára pa gbogbo wọn dànù. Ọba wọn jẹ́ kí kóun náà jẹ́ ń bẹ̀. Kó má yẹ pé físíkà ìdájọ́ kó má yẹ pé físíkà. Bẹ́ẹ̀ ni wọn ò ní padà wá mọ́. Yorùbá ṣó mú yẹ̀sì. Tó bá ti ń fi ẹran jẹ oko ó ti fi ẹran jẹ oko mi o ẹ̀yin ara yín ò ní gbà ẹ bọ́ sórí ètò ẹ máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn àwa táwa èmi ò sàwọn tó wà Nàìjíríà àwa táwa lábroad ara wa máa ń bù màṣọ ní pé ládùúró owó tó fi dáko. Èèyàn kan ló lọ ṣe ránù pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀
because torí ẹ̀ ń gbà mí gan tí bá ń wo program yín mo ò ní fọkàn sí because inú kan máa bí mi ní ìgbà mí mo ò ní ròrùn sùn ọkàn máa wí pé rúùlù wo la wà yìí. ọmọ yẹn máa ń fi ẹ̀rí ṣe ṣó wọ́n ti ṣe máa rẹ́rìn. because kí nìyẹn ó máa ń dùn mí because èmi mo bá bíyàn ṣe máa jí ìdájí tó máa lọ ṣiṣẹ́ wàá tún dé ní o tó dé gan á dàbí pé èèyàn lọ fòkúta ní kwari ni. ìyá tún wá owó yẹn náà tún wá wà ní àwọn kan wá sọ pé wọ́n fi màálù jẹ oko àbáyé màálù náà ò ní dà bí ó bá wọ̀ kọ́ kó màálù kúrò ńlẹ̀. ká máa jogún fe àtàlù. tó bá wọ̀ kọ́ kó màálù kúrò ńlẹ̀ kí yẹn máa lọ. Àwa la máa dáṣẹ̀ díẹ̀ fúnra ara wa ọba kan ò ní gbé ọba kan ò ní sọ fún ewé ká jó pẹ̀lú wọn. báwọn ṣe ń lù nìyẹn wá àwa la máa jó pẹ̀lú wọn. ó dà ẹ ṣe ń gbọ́ àbá wa ẹ ṣe ń sà. àmọ́ ò tí sọ̀rọ̀ tán o. ààrẹ bá wa ṣe bá pàtí funfun ẹ má bínú. ó yá aláṣọ funfun yá tó ẹ bá wa ṣe 1 minute ẹ dá pé ó pọ̀ lórí ètò. nǹkan lèmi fẹ́ sọ àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n máa ní pé èèyàn pàdé àgbàlagbà lọ́nà ìyẹn ní pé kó fún òun ní àmọ̀ràn. ṣé ó mọ̀ bóyá ó ti forí gbálẹ̀ ńgbà tó wà kékeré? because irú àwọn àgbàlagbà tá a rí yìí sí ó yẹ kó kẹ̀yìn wọ́n sàgbà ni. àwọn bàbá tó yẹ kó jókòó sílé káwọn ọmọ máa fún wọn lóúnjẹ àwọn náà wá bọ́ síta wọ́n gbé máìkì dání. wọ́n gbọ́dọ̀ ẹni tó gbé nǹkan oṣù dání. nǹkan oṣù mo ti sùn o. because irú ọ̀rọ̀ táwọn bàbá yìí ń sọ yìí kí n má purọ́ fún yín bí kéṣù gbá wọn létí ni. ọlọ́run ṣe mi kúkú gbọ́ nǹkan tẹ́ ń sọ. wọ́n dẹ̀ ṣe wà yẹn bí kára sápọ̀ ara sọ́pa gbogbo wọn because àwọn lọ́ndà Yorùbá dùn yìí tó yẹ kó sòdì tọ̀rọ̀. ẹ má bá aṣọ òjẹ ègbò lè ṣùgbọ́n ẹ̀hàn létí. pẹ̀lú gẹrẹ́dú tó ń gbé dání tó rú mọ́ ọmọ kó tó yẹ kí n sọ fún because píkì. Ògúndé o. àwọn àgbà òfò làwọn eléyìí ìyá mi. àní ẹ má. nǹkan tí yàn bá ṣe nǹkan ẹ sọ fún pé nǹkan tó ṣe yóò dáa kó yíwọ ẹ padà ẹ sòótọ́ ọ̀rọ̀ ẹ fọwọ́ ra lórí. ìyẹn dẹ ẹni tó bá mọ Ṣèyí Mákindé kó lọ sọ fún ogun tó fẹ́ dálẹ̀ ilẹ̀ Yorùbá kó lọ wo nǹkan tó ṣe Abíọ́lá ẹrù tíyàn bá lè gbé òun ni kó dì o. because gbogbo nǹkan tó ń ṣe yìí nǹkan tó mọ ẹlòmíì ò fi ní jẹ́yàn lọ́jọ́ ọ̀la òun ló ń gbé ńlẹ̀. ọfúnyàn kan mọ́tò wọ ọ̀fọ́lóyè ní mọ́tò ìró ẹkùn lọ fún ní mọ́tò. kí wàá ti ṣe yín bẹ́ẹ̀. ó gbé mọ́tò ó lọ gbé fúnyàn. dábì ní pé bọ́ọ̀ wá àtàkì olóyè Ṣèyí Mákindé mọ̀ ń pa ẹ̀. bẹ́ẹ̀ ni ìyá mi 100% tó mọ̀ ń pa ẹ̀. bó dẹ̀ ṣe wà yẹn ọdún tó parí gan afọmọ ẹdí ẹ máa bẹtò lọ. ẹ má ṣe pé à ń bá bọ̀ ẹ má wọ̀n èmi náà lè pé. ṣe tó bá sọ fún mi pé tó bá ṣe ṣó ẹ má fa ṣó jà ẹ lè fa kógùn alẹ́ fàjà yẹn ni mi ò láìkì sí. hello. bàbá wa ẹ kì í ṣàlejò lórí ètò ẹ wá ń pè bóyá kó ti kàn yín látẹ̀kan ẹ wá ń pè ẹ nígbà tó yẹ kàn yín. hello à ń gbọ́ yín sà yín mo bá wí iṣẹ́ gbọ́kàn tí mo sọ. ẹ jọ̀ọ́ mo fẹ́ dá sí ètò yìí ni ẹ bá wa dá sí à ń gbọ́ yín sà. mo fẹ́ dá sí ètò yìí ni ẹ bá wa dá sí sà. ẹ jọ̀ọ́ kò sídìí tí ó fi yẹ kí Sunday Igboho àti Gani Adams wọ́n parí ìjà kò sí to start with kò síjà láàrin wọn to start with kò síjà láàrin wọn Gani Adams ta ni nínú yín àbí nínú wa tó lè sọ tó lọ kó pa Bọ́lá Ìgè tó máa gbà wọ́n fẹ̀sùn yẹn kàn tó kólúkálukú lọ di ọmú ìyá ẹ̀ mú kí Gani di ọmú ìyá ẹ̀ mú kí Ìgbòho di ọmú ìyá ẹ̀ mú. ìyá Ìgbòho máa ti kú. ó allegation either true or false ó ní Ìgbòho pa Bọ́lá Ìgè. tí a mi rò pé ní gbogbo gbọ́ ìtàn yẹn nígbà yẹn ní àti ìṣẹ̀bà ìyá mi have to go. Atọ́bẹ̀ náà ní tó máa parí ìjà ní sí ṣé Ìgbòho lá lọ bọ́ sí abẹ́ Gani ni àbí Gani á bọ́ sí abẹ́ Ìgbòho. Gani fẹ́nu ara ẹ̀ sọ wípé Mike òun fẹ́nu ara ẹ̀ sọ wípé owó ò gbà ti Tinubu. Tinubu dẹ̀ ló fún Ìgbòho ní láìsẹ̀nsì ìrù ẹkùn.
níbo ni kí Ìgbòho wá níbo ṣe kó wá lọ gbé láísẹ̀nsì tí Tinubu fún kí wá lọ gbé bá ọ̀tá Tinubu. Wọ́n fàájà o wọ́n fàájà ọmọ Yorùbá ẹgbọ́n bò ní o. tó kò sí ìjà kankan kólúkálukú dandan mú ìyá ẹ̀ mú ni o kólúkálukú dandan kó lọ dágbé. Ìgbòho Tinubu ló fún Ìgbòho ní láísẹ̀nsì ìrù ẹkùn kò lè lọ gbé bá Gani Adams. Bí Gani Adams bá ń wá láísẹ̀nsì ó ti gba láísẹ̀nsì ẹ̀ ṣebí Mákindé ti gbé mọ́tò fún ó ti gbé jíìpù fún yílọ̀kì fún ní last week. So tẹ́ẹ̀sọ ní sí ni pé olúkálùkù ṣọdẹ lọ́tọ̀ọ̀tọ̀. So tẹ́ẹ̀sọ ní sí ni pé ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi lẹ́ ń sọ. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mi ṣe rí sí nìyẹn o. Ọmọ Yorùbá ṣó mú yẹ́ẹ̀sì. Ẹ máa bẹ́ẹ̀ tì lọ. Ọmọ Yorùbá ṣọ́rọ̀ yìí mú yẹ́ẹ̀sì. Wọ́n ní Tinubu ló fún Ìgbòho ní láńsẹ̀sì ìrù ẹkùn. Gani náà sọ pé òun ò gba ti Tinubu. So ìjà owó wá náà ń jà tó fẹ́ parí. Ṣé kí Tinubu Sunday Igboho kó mú láńsẹ̀sì Tinubu lọ sí abẹ́ ọ̀tún tó lòun ò láìkì Tinubu ni? Kò pọ́sibú. Ṣó kílẹ̀? Ọmọ Yorùbá ìkílẹ̀? Ẹ ṣeun sà. Àwọn àgbẹ̀ tí kò táwọn máa sọ nípa ní comment section ẹ ṣeun. Ọmọ Yorùbá tó bá kílẹ̀ ẹ̀ dàpọ̀ ẹja mọ̀ o. Bàbá wa yìí àwọn padà rẹ lọ́rùn ni wọn ò fà já adémọ́ fà sóòjà ẹ bá kúkú rẹ lọ́rùn tí wọ́n lọ́rọ̀ Bọ́lá Ìgè pẹ̀lú tó ń fa wàhálà èwo nu yín nínú ẹ̀ lè dùn sí kó sọ fún pé òun ló pa Bọ́lá Ìgè yìí táàmì náà sọ pé mo gbé òun lọ sí Libya ó ń dùn mí di ọ̀la ó ń dùn mí di ọ̀la because nǹkan tí àwọn ọmọ èèyàn máa jẹ́ lọ́jọ́ ọ̀la kó wọ́n á gbọ́ story yẹn nípa ìyá wọn àbí nípa bàbá wọn pé òun ló pa Bọ́lá Ìgè ẹ bá wa gbóhùn sókè. Ni máa fa jàlá bàbá dáadáa. Ok, ẹ kú gbìyànjú mà. Àjọ ń ṣe ni sà. Àdó àwọn ọgbà o, ẹni fọmọ ṣe o, ẹni fọkọ sí o, Olúwa adáyín láre o. Àṣẹ ìdùnnú. So nǹkan tí èmi fẹ́ sọ sí ní àkọ́kọ́ náà anybody tán bá ti ń sọ̀rọ̀ tán kí olóyè kánjọ kan máa bá wa kí bàbá Bánjí Akíntóyè náà so because kò dìgbà tí èèyàn bá kú náà kí ká tó appreciate ẹ gbogbo ọjọ́kíjọ ẹnikẹ́ni a mọ̀ pé ọkàn wọn náà wà ní ọ̀dọ̀ wọn but tí wọ́n bá ti ń dárúkọ Ìgbòho ká máa bá a dárúkọ bàbá Bánjí Akíntóyè náà ká máa bá a ránṣẹ́ sí wọn because ẹ mọ̀ báwọn bá a ṣe jọ wà bíi náà àbí kinní kan bàbá yìí ó ti ṣiṣẹ́ rẹ̀ even láti kọ́ ọmọ nírú ìlú yìí láti ṣe títà sí gbogbo ẹ̀ kó rìtáyà kó ra enjoy rẹ̀ ó tún fìyẹn lọ jà fún wa ṣùgbọ́n still náà àbí nǹkan kan so ká máa rántí ẹ̀ lójú ẹ̀. we should celebrate bàbá Akíntóyè náà. gbogbo ìgbàkigbà tá a bá ti ń sọ̀rọ̀ Ìgbòho a mọ̀ pé ti Ìgbòho náà ni kankan náà ni but kí wọ́n á máa bá kódà bàbá rántí sọ̀rọ̀ Ìgbòho bàbá ti ń mẹ́nu bà ọ̀rọ̀ Ìgbòho àbí a ti mọ̀ pé nǹkan kan náà ni wọ́n but kí a máa sọ kí bàbá gbọ́n mọ̀ fi ti ara wọn náà gbọ́ so ìyẹn ò ná wa lówó kò ná wa ní nǹkan kan ìyẹn wá jẹ́ kàn náà mọ̀ pé ifun ajẹ́kẹ́ everybody ifun tẹ́yìn náà ń ṣe yìí kò sígbà tí ìyá Fẹlá kú tán àbí pé kinní kan tẹ́yìn náà ń ṣe náà ẹ̀yin náà fi máa mọ̀ pé bó bá gbígbá tèmi náà bá dàgbà tí n bá lọ bí wọ́n ṣe máa rántí mi. ẹ celebrate mi lójú ayé mi o mi ní kọjú kọ ẹni máa celebrate mi lójú ayé mi tí n bá lọ tó bá celebrate mi máa dìde nù sáyé bọ̀ máa fún yín nígbà tí ni. so nísìnyí kò sí pé bóyá àbí pé kinní kan ohun yẹn ojú ẹni náà ni àti máa kú sí ẹni kí a máa kódà bàbá yẹn gan kì í ṣe pé bóyá ń gbà tí àwa ni ká máa lọ fi ohùn ránṣẹ́ sí wọn bí tán bá wà kí á jẹ́ kí gbogbo èèyàn kírun ara wọn máa dìde níbi tán wà pé àwọn dúpẹ́ pé àwọn tí ó bí àwọn ṣe ṣe so kì í ṣe pé ẹ̀kọ́ kan àbí nǹkan kan káàkiri máa pé bàbá Akíntóyè náà kódà bí bẹ́ẹ̀ni mi ò rí nǹkan kan tí ó sọ kó pọ̀ pé yín kó wá pé ẹ bá wa kí bàbá o sálàáfíà ni bàbá wa o sára wọn lé o so ìyẹn náà tó oúnjẹ ọkàn fún wọn so ti yé. Ẹ ṣeun gan. Thank you for reminding us. Ẹ ṣeun. Ìyẹn ni mo ní kí n contribute. Ọ̀rọ̀ tó bá wa yìí sọ ó dẹ̀ touch mi ó touch body mi ó touch soul mi.
grandpa bàbá Ṣé lè sọ̀rọ̀ because aláfàjà ni kí ló dé? ìjọba fàṣọjà fún mi ẹgbẹ́ kan ẹ̀yin náìsì bọ́lá náìsì sí nice. Ẹ mọ̀ pé àbọ̀lì ò nice. ó yẹ kí n kọ́kọ́ gbé ṣòro náà kí n tó wá kékeré láì tó ẹ bá gbó sókè ẹ má gbọ́ mi nulẹ̀ o sísá mi wá yẹ ká jà ẹ kúrò ní àsìkò yìí mà ẹ kúrò ní àsìkò yìí à ń da yín lóhùn o. Bàbá tó lóun fẹ́ parí ìjà